ọṣẹ táwọn ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lára. Ọṣẹ táwọn ẹ̀ ṣiṣẹ́ lára àbí ti báwo? Bí bóyá ọṣẹ ìyọnú. Ọ̀rọ̀ ṣe loss ni àbí ọṣẹ joy or imperial leather. Okay, bó ṣe ṣiṣẹ́ lára, right? Ọjọ́ gbogbo nǹkan ló ṣe ń ṣiṣẹ́ lára yìí. Then gbogbo nǹkan ní ọṣẹ ò ní ṣiṣẹ́ lára yìí. Now, ọṣẹ tó máa ṣe lára olúkálùkù ó depends lórí body olúkálùkù. We have body, a ní energy tó wà nínú ara wa, ní ẹ̀jẹ̀ wa, àwọn science máa ń pè ní àkànní O positive, A kìíní kan, whatever. So we have different type of blood, and there are some ẹ̀jẹ̀ tó le tó máa ń hard láti tó máa ń tó stiff tí èdè jẹ́ oògùn. So but nǹkan tẹ́ bèrè kọ́ nìyẹn. Kí wọ́n dáhùn question yín, ọṣẹ tó dáa láti máa wẹ̀ tó dáa jù ẹ̀yọ́nú ni the best thing. Ṣé ń gbọ́ mi? Ọ̀yọ́nú ló dáa láti máa wẹ̀ kí ẹ máa wẹ̀ ẹ̀yọ́nú, òun ló dáa jù because ó ní àgbà ògùn. Tí ẹ bá ti wá débì kan, èèyàn máa ṣe àwọn àṣẹta máa wẹ̀. Tára bá tẹ̀yàn dáadáa, ó ṣó àwúre o, ẹ̀yọ́nú ló dáa jù. Ó wá tún wá ní bí èèyàn ṣe ń wẹ̀ ẹ̀yọ́nú torí olójú ẹ̀yàn tí wọ́n lè wẹ̀ because àwọn èèlò ẹ̀ èyí tó fi dá kí èèyàn máa bèrè sí nǹkan tí wọ́n fẹ́ lò nìyẹn. Kí wọ́n kàn lè gbé ọṣẹ ẹ̀sìn wẹ̀ ọṣẹ kan eléyìí báyìí kórè mi lówó kí ṣe everything go o. Ṣé ẹ̀ stand? Tí ẹ̀yọ́nú bá wá fẹ́ iṣẹ́ lára, bó iṣẹ́ lára lélẹ̀ máa clean body, ibi tí excretion ti important nìyẹn. Èèyàn lè aláàgùn, èèyàn lè ṣu nímí, èèyàn lè tọ̀ nítọ̀, àwọn negativity ara yẹn á wá tó bá ti wá kúrò, tí science náà fìdí ẹ̀ lélẹ̀, tó bá ti kúrò lára èèyàn, àwọn eré tó yẹ kó jẹ́ téèyàn á bẹ̀sẹ̀ súnmọ́ yàn lórí dára bá ti mọ́ ni ìwúrí ẹ̀ ń gbà. Ẹ ṣé o.